fẹ́ni tó bá tọpọlọ ẹ̀ bá pé dáadáa tó dẹ̀ máa ń wo sàkún ọ̀rọ̀ dáadáa tẹ́ bá wo fídíò yìí ẹ rí àkọ́kọ́ ẹ rí pain nínú Aláàfin Ọ̀yọ́ ẹ rí lójú wọn rí ló báyìí. tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ tí Alaafin Owoade tí wọ́n sọ nínú fídíò yìí wọ́n ń kí ìkan nínú àwọn olóyè wọn àwọn Ọ̀yọ́mèsì wípé ó ṣeun o tí ò gbadé páálí. Gómìnà Ṣèyí Mákindé òun ló fi yín jọba níbi tẹ́yìn tí adé tí yóò tẹ̀ tó ń ṣe pé kíní tó ẹ̀yìn tún lọ gba adé lọ gba ọ̀pá àṣẹ yín pálásì sẹkítẹ́rìàtì ọ́fíìsì gómìnà lẹ́tí lọ gba ọ̀pá àṣẹ ti yín àmọ́ ọ̀pá àṣẹ alágbà ọjà ìlú rẹ̀ mẹ́tí wá gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́ sọ̀tàn yín títí ẹ̀rí ìtàn yín sọ pé ẹ̀yìn sọmọ Ọ̀fẹ̀ ẹ̀rí ìtàn yín sọ wípé ẹ̀yìn sọmọ Odùduwà ẹ̀rí ìtàn yín sọ wípé ẹ̀ẹ̀tàn mọ́fẹ̀ bẹ́ẹ̀ ṣe ń kọ ìtàn yín náà gbogbo ìtàn yín tẹ̀ ń kọ pátápátá náà lẹ́ ń kọ lẹ́ ń líkì ẹ̀mọ́ Ifẹ̀ ibi tẹ́ wá ń líkì ẹ̀mọ́ tẹ́ ti kúrò tẹ́ ti wá yẹn ẹ wá lẹ́yìn lọ́gà bẹ̀ sọ́bálà káyè mu tí ẹ bá ṣe pé èèyàn fa gbó sóyẹ kí èèyàn sọ ọ̀rọ̀ ẹ̀ jáde ìmọ̀ràn táwọn fún yín pé kẹ́ bá fi àpèrè yẹn pìtàn ó ní ìmọ̀ràn táwọn fún yín kọ́mọ̀ lẹ́yìn kúrò lórí àpèrè bọ́sẹ̀ lé àwọn bàbá yín lọ́jọ́ kìíní àná kúrò lórí àpèrè torí pé bí lọ́rọ̀ Ògùn ṣe jẹ́ tíjẹ̀ṣà ṣe jẹ́ bẹ́ẹ̀ lọ́yọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni Ọ̀ṣun jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìlú tó kù jẹ́ àwọn ìlú tó wá jáde lábẹ́ gbogbo àwọn ìlú tá à ń sọ yìí àwọn ìlú tó jáde lábẹ́ ẹ̀bẹ̀ àwọn ni second class ṣé ìlú tí ò wá ní adé ìṣẹ̀ǹbáyé tó wá fẹ́ mọ́ kílẹ̀mù origin èmi ò mọ bá ṣe ń ṣe o ìlú tó jẹ́ pé agídí lẹ́fi wà níbi tẹ́ ẹ wà lónìí kò jọ agídí kò jọ kan ní Olódùmarè fi ní kẹ́ ẹ ráàyè wà níbi tẹ́ ẹ wà lónìí. gbogbo èèyàn ronú forward èyí tí backward lẹ́ ronú ayé 1800 lẹ́sìn ń gbé. ó ga o gbogbo nǹkan Ọ̀yọ́ pátápátá ìṣesí wọn pátápátá ó yàtọ̀ sí tọmọlúàbí pátápátá ó yàtọ̀ pátápátá sí tọmọlúàbí ó yàtọ̀ sí ọ̀ríjínà ọmọ Yorùbá. ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. ìràpadà ọmọ Yorùbá àtúbà wà kúrò. ìbà Olódùmarè ìbà gbogbo ajúnilọ mo ṣe ìbà ọmọdé mo ṣe ìbà gbọ̀gbà mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn òdú gbogbo bí tí ẹ tún ti láǹfààní látún ti máa gbọ́ mi lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá àtùpà ò gbọdọ̀ kú ṣàlàfíà ní gbọ́ gbogbo àmú kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣẹ́ ọmọọba Adéọlá Adéyẹyè kíjìpá ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi amọ́lẹ́mì lọ́mọ bíbí wọn nídùú Ọ̀ṣun ọmọ àròwé oníbó ẹja kìkì ọ̀kasà ní ilẹ̀ ẹ̀bẹ̀ mi lọ́mọ Bálùfọ̀n aláyémọ̀rẹ́ ọmọ onílẹ̀kẹ̀yìn ọmọ onílẹ̀kẹ̀ ṣẹ̀gi èmi lọ́mọ aláṣọ mẹ́ta mọ̀fín ọ̀kan ń ṣe rómi ọ̀kan ń ṣe wọ̀mí ẹ̀kẹta ló ń ṣe bó lè rómi bó lè wọ̀mí sáà tiẹ̀ mójú mi dòde. kí ni tí a jọ fẹ́ gbé ẹ̀wò lórí ètò lónìí kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ jẹ́ ká jọ wo fídíò yìí náà. Yes, original. Original. Ikú àlàyé rẹ̀. Ikú àlàyé rẹ̀. Ikú àlàyé rẹ̀. Tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ tí Alaafin Owoade tí wọ́n sọ nínú fídíò yìí wọ́n ń kí ìkan nínú àwọn olóyè wọn àwọn Ọ̀yọ́mèsì wípé ó ṣeun o tí ò gbadé páálí trying to wọ́n sọ ní sọ pé bóyá ó ń try láti mọ̀ọ́kì àwọn
ọba tí wọ́n gbadé tí Ṣèyí Mákindé tí wọ́n upgrade tí wọ́n gbadé alága ọjà ńkò. àwọn fẹ́ni tó bá wà ẹfẹ́ni tó bá tọpọlọ ẹ̀ bá pé dáadáa tó dẹ̀ máa ń wo sàkún ọ̀rọ̀ dáadáa, tẹ́ bá wo fídíò yìí ẹ rí àkọ́kọ́ ẹ rí pain nínú Aláàfin Ọ̀yọ́, ẹ rí lójú wọn written all over yìí. gbogbo jí àwàdà ẹ̀dán sàbí ẹ̀dán sọ̀rọ̀ bí ẹni gbọ́mọ̀ kìí ó ń dùn wọ́n lọ́kàn, ó ń dùn wọ́n dára, ó dùn wọ́n dé gbogbo ara. òun ni ọ̀rọ̀ yẹn. now ibẹ̀ yẹn gangan kọ́ wá là ń lọ. ibi tá à ń lọ gangan nínú ọ̀rọ̀ lónìí ni pé Aláàfin Ọ̀yọ́ ọ̀pọ̀ wa ń fún yín nímọ̀ràn lọ́tún lọ́sì ẹ̀kọ́ ẹ̀gbọ́. mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀ àwọn èèyàn yín náà ń wo fídíòs wa, kódà yín gan fúnra yín náà mọ̀ pé ẹ mọ̀ wo àwọn fídíòs wa, torí tẹ̀ bá wo ni ẹ̀ ní mọ̀ pé àwọn kan sọ̀rọ̀ yín, àwọn kan ṣe báyìí. ṣé rí àwọn Yorùbá mọ́ bọ̀ wọ́n ní àní sọ fọ́mọdé kó mọ̀ dẹ́tẹ̀ tó bá ti lè dá gbógbé. Only a clueless person ni ó jẹ́ kí wọ́n mọ̀ tí ó ń gbọ̀ngbọ̀n. In the history of the Yorubas, we have never had it like this. Gomina Ṣèyí Mákindé òun ló fi yín jọba níbi tẹ́yìn tí adé tí yóò tẹ̀ tó ń ṣe pé kíní tó ẹ̀yìn tún lọ gba adé lọ gba ọ̀pá àṣẹ yín pálásì sẹkítẹ́rìàtì ọ́fíìsì gómìnà lẹ́tí lọ gba ọ̀pá àṣẹ ti yín. àmọ́ ọ̀pá àṣẹ alága ọjà ìlú rẹ̀ mẹ́tí wá gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́, kò lọ gba ọ̀pá àṣẹ, kò lọ gba sàtífíkẹ́ẹ̀tì, kò lọ gba lọ́fíìsì gómìnà. ọ́fíìsì gómìnà lẹ́yìn tí lọ gba sàtífíkẹ́ẹ̀tì, ọ́fíìsì gómìnà lẹ́yìn tí lọ gba ọ̀pá àṣẹ, ẹ kàn lọ ṣayẹyẹ nílé ni. reception lásán lẹ́lọ́sọ nílé. the same person tó dádé fún yín tó fún yín lọ́pàá àṣẹ, the same person náà ló dé adé fún alága ọjà àti àwọn tí wọ́n upgrade yẹn tí wọ́n gbọ́ ọ̀pá àṣẹ. títí wọ́n tún wà grounded ju ti yín lọ. kàkà kẹ́ jáde wọ́n fi ṣe pé Aláàfin Ọ̀yọ́ fi ọ̀rọ̀ yẹn wọ́n fi ṣe pé kàkà kọ́mọdé ó pa mí láyò máa yá fọgbọ́n èrú kan sí òun náà fi ṣe. àmọ́ tó ń dùn mí fún ẹ̀yin Ọ̀yọ́ àtàláàfin Ọ̀yọ́ bàbá yín ni pé ẹnìkan ọba ìbájọba jà kó borí ìjọba, torí wípé ìjọba ló fi ọba jẹ. láyé òde òní bí tá a bá dé yìí, ọba ò ní agbára ju ìjọba lọ. ìmọ̀ràn táwọn fún yín pé kẹ́ bá fi àpèrè yẹn pìtàn, ó ní ìmọ̀ràn táwọn fún yín kọ́mọ̀ lẹ́yìn kúrò lórí àpèrè bọ́sẹ̀ lé àwọn bàbá yín lọ́jọ́ kìíní àná kúrò lórí àpèrè, torí wípé ẹ̀ lágbára jùjọba lọ. ìjọba wa sọ pé báyìí ni ẹ̀yin ní bẹ́ẹ̀ kọ́, ẹni tó wá ṣe yín lóore tẹ́ fi dórí àpèrè ẹ wá ń yọ ẹnu ẹ̀tẹ́ ẹnu èébú ẹ̀ ń yọ ọba. ó ṣe ní láàánú púpọ̀ wípé ìtẹ́ ọba ó ti di yẹ̀yẹ́. ó ti di yẹ̀yẹ́. láyé ìjọ́un ó ní ọba kan ṣoṣo mọ́ ń bẹ nínú ìlú, torí wípé wọ́n kàn mọ́ ní baálẹ̀ láyé ìjọ́un. bọ̀ láyé òde òní tí development ń grow, tílẹ̀ ti ń fẹ̀ sí, ilé mélòó ní ń bẹ lọ́yọ̀ọ́ láyé ìjọ́un tí wọ́n fẹ́ mọ́ ní ọba káàkiri gbogbo létò. ẹ jẹ́ ká jọ analyze yẹn. láyé ìjọ́un láwọn bíi 15 kìíní kan 14 kìíní kan 13 kìíní kan 16 kìíní kan, ilé mélòó, agboolé mélòó, ìlú mélòó ló wà ní Ọ̀yọ́
tí wọ́n mọ̀ jọba síbi jọba síbi yàtọ̀ sí àwọn ibi tí wọ́n lọ kógun jà tí wọ́n yan ìlàrí lọ́bẹ̀ bíi Dàòmẹ̀ tí Ọ̀yọ́ yan ìlàrí lọ́bẹ̀ nígbà tí wọ́n lọ kó wọn lógun bí Ìlọrin bí àwọn ìlú kọ̀ọ̀kan. Ìlú mélòó ni ilé tó wà lọ́yọ̀ọ́, mélòó ni population Ọ̀yọ́ ń gbà náà tí wọ́n làwọn ní ọba. It is only pertinent to have just one leader as at that time. Bẹ́ẹ̀ náà ni Ifẹ̀. Ìtífẹ̀ fi yàtọ̀ ó ní pé torí pé Ifẹ̀ jẹ́ orírun, so gbogbo àwọn ọba tá à ń sọ yìí bẹ̀rẹ̀ látòrí Aláàfin ní Benin ọba Benin Ẹ̀gbá Ilé Ìjẹ̀ṣà kíní kan gbogbo Ilé Ọ̀ràngún Ìdú Ọ̀ṣun gbogbo bẹ́ẹ̀ gbogbo àwọn ìlú yẹn pátá tí tọ̀ ní fi yàtọ̀ tí fẹ́ fi yàtọ̀ ní pé gbogbo wọn pátápátá Ifẹ̀ ní gbogbo wọn ti lọ. Ifẹ̀ ní gbogbo wọn ti gbé adé wọn tí wọ́n ti lọ jọba káàkiri àwọn ìlú tí wọ́n lọ. Ó ló fi jẹ́ pé Ifẹ̀ ó ní gbogbo adé ti lọ. Ìtífẹ̀ fi yàtọ̀ nìyẹn. So Ifẹ̀ nígbà náà torí pé òun ló lórí gbogbo wọn ló fi dominate ló fi jẹ́ olórí aládé. But at that time tá à ń sọ yẹn mélòó ni gbogbo Ọ̀yọ́ tí wọ́n tún hámọ́ ní wọ́n jọba bí torí pé bí Ilé Ọ̀ràngún ṣe jẹ́ tí Ìjẹ̀ṣà ṣe jẹ́ bẹ́ẹ̀ l'Ọ̀yọ́ jẹ́ bẹ́ẹ̀ ni Ìdú Ọ̀ṣun jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìlú tó kù jẹ́. Àwọn ìlú tó wá ń jáde lábẹ́ gbogbo àwọn ìlú tá à ń sọ yìí àwọn ìlú tó ń jáde lábẹ́ ẹ̀bẹ̀ àwọn ni second class àwọn ìlú yẹn láwọn ìlú míì kéékèèké tó ń jáde látara àwọn ìlú ìṣẹ̀ǹbáyé tá a sọ yìí bí àwọn Ẹdẹ bí Ìkìrun bí àwọn ìlú kọ̀ọ̀kan tó ẹ̀ṣẹ̀ wá ń jẹ jáde lọ́yọ̀ọ́ bí Akínmọ̀rin bí àwọn ẹgòyé yín àwọn ìlú tó jẹ́ wípé kìí ṣe pé wọ́n gba adé wọn direct nínú gbogbo àwọn ìlú táwa dárúkọ yìí Ìlà Ọ̀ràngún ni Iléṣà ni Ìjẹ̀ṣà land Ẹ̀gbá Ìjẹ̀bú Ìdú Ọ̀ṣun nǹkan kan gba àwọn ìlú tá à ń dárúkọ yìí pátápátá tó fi dé Ọ̀yọ́ yẹn Ọ̀yọ́ nìkan ni ò ládé Ọ̀yọ́ nìkan òun ni ò ní adé ìṣẹ̀ǹbáyé. Ṣé ìlú tí wà ní adé ìṣẹ̀ǹbáyé tó wá fẹ́ mọ́ kílèmù origin èmi ò mọ bá ṣe ń ṣe o ìlú tó jẹ́ pé agídí lẹ́fi wà níbi tẹ́ ẹ wà lónìí kò jọ agídí kò jọ kan ní Olódùmarè fi ní kẹ́ ẹ ráàyè wà níbi tẹ́ ẹ wà lónìí tógun ti tú yín ká tipẹ́tipẹ́ tẹ́wọ́ fẹ́ mọ lord on everybody Ìlà Ọ̀ràngún ò pariwo pọ̀ làgbà gbogbo ìlú Ìjẹ̀ṣà ò pariwo pọ̀ làgbà gbogbo ìlú Ẹ̀gbá ò pariwo pọ̀ làgbà gbogbo ìlú Ìjẹ̀bú ò pariwo pọ̀ làgbà gbogbo ìlú Èkó ò pariwo pọ̀ làgbà gbogbo ìlú gbogbo àwọn ìlú tí mo dárúkọ iná ju yìí lọ èwo wá ní ìgbéraga tẹ́yìn wá gbéwọ̀ bí ẹ̀wù torí à ń dẹ́kuru ọ̀rọ̀ kó tán láwo ẹ̀tún gbọ́wọ́ rẹ̀ sínú àwọn tí yín kí ni pọ́blẹ̀mù yín gangan látọ̀yọ́ a sì béèrè ẹ̀sọ̀tàn yín títí ẹ̀rí ìtàn yín sọ pé ẹ̀yí sọmọ Ọ̀fẹ̀ ẹ̀rí ìtàn yín sọ wípé ẹ̀yí sọmọ Odùduwà ẹ̀rí ìtàn yín sọ wípé ẹ̀ẹ̀tàn mọ́fẹ̀ bẹ́ẹ̀ ṣe ń kọ ìtàn yín náà gbogbo ìtàn yín tẹ̀ ń kọ pátápátá náà lẹ́ ń kọ lẹ́ ń líkì ẹ̀mọ́ Ifẹ̀ ibi tẹ́ wá ń líkì ẹ̀mọ́ tẹ́ ti kúrò tẹ́ ti wá yẹn ẹ wá lẹ́yìn lọ́gà bẹ̀ sọ́bálà káyè mu tí ẹ bá ṣe pé èèyàn fa gbó sóyẹ kí èèyàn sọ ọ̀rọ̀ ẹ̀ jáde gan ọmọ Ìdú Ọ̀ṣun ni mímọ wá láti Ìdú Ọ̀ṣun torí pé mo wá tẹ̀dó sí Èkó mo tún wá gbẹ̀rẹ̀ gẹ̀dìgẹ̀ lẹ́kọ̀ọ́ kí wọ́n á mọ̀ pé ibìkan ní kíní kan Ìdó lẹ́kọ̀ọ́ kí wọ́n á ti torí bẹ́ẹ̀ kí wọ́n á ní mo ju bàbá tó bí mi lọ́mọ lọ kí ní mo ju ìlú náà ti bí mi lọ kí wọ́n á mọ̀ sọ fún bóyá mo wà lẹ́kọ̀ọ́ fák nísìn
wọ́n wá yàn mí wọ́n wá fún mi ní chieftaincy title kan tó strong tó yẹ pé mi ibi àgbègbè tí mò ń gbé lẹ́kọ̀ọ́ yẹn mo ti wá di ọ̀gá mẹ́rin pé èmi lọ́ba bẹ̀ tí wọ́n á fi mí jọba níbẹ̀ pé òkè o torí pé kìnìkan mo wá jọba bẹ̀ mo ní ipò tó strong gan bẹ̀ mo ti wá gbẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀ kí wọ́n á ní mo ju olójúdòdó Ọ̀ṣun lọ sọ́ba làkàyè mu so make sense. ẹ̀yin Ọ̀yọ́ kí ló dé tí ẹ̀ ń ronú backward nígbà tó ga àwọn èèyàn ń ronú forward gbogbo èèyàn ń ronú forward ẹ̀yin tí backward lẹ́ ń ronú ayé etí o lẹ́sìn ń gbé ó ga o gbogbo nǹkan Ọ̀yọ́ pátápátá ìṣesí wọn pátápátá ó yàtọ̀ sí tọmọlúàbí pátápátá ó yàtọ̀ pátápátá sí tọmọlúàbí ó yàtọ̀ sí ọ̀ríjínà ọmọ Yorùbá ó yàtọ̀ sí tọmọ káàárọ̀ oòjíire ìṣesí Ọ̀yọ́ ìṣesí Fúlàní gẹ́lẹ́ ò ní ìṣesí Ọ̀yọ́ ìṣesí àwọn ọmọ Núpé ìṣesí àwọn ọmọ Gárà ó ní ìṣesí àwọn Ọ̀yọ́ wọn ò ní ìṣesí ọmọ Yorùbá lára Aláàfin Ọ̀yọ́ àánú yín ò ṣe mí àní fún yín nímọ̀ràn mọ́ èyí tá a fún yín ìmọ̀ràn tá a fún yín òun náà ló ń jẹ́ ìmọ̀ràn ẹ má wọrí ẹ má tẹ̀lé ìmọ̀ràn senior adviser yín àbí kílẹ̀ pókọ rẹ̀ ẹ má tẹ̀lé ìmọ̀ràn rẹ̀ àlùbárùfù ẹ má tẹ̀lé ìmọ̀ràn rẹ̀ ṣe ti gbọ́ a wò bí tẹ́ bàjá ẹ continue ṣé gbogbo àwọn ọmọ kàròjìrì everybody ti ń yẹra wọn kò lára yín kálukú ti ń sọ pé àwọn ò bá yín ní nǹkan kan ṣe kálukú ti ń yọ yín sí sẹ́tìn ẹja òbí tẹ́ bàjá ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀fẹ́ gbọ́rọ̀ àbí ẹnu gbogbo wa tá à ń sọ̀rọ̀ lẹ́nu wá rùn á òbí tẹ́ forí ẹ̀ tì sí. bàbá wa kábíyèsí onírìṣà Ọ̀jájá is busy building the Yorùbá land pẹ̀lú oríṣiríṣi development nílẹ̀ Yorùbá bó ṣe ń kọ́ hospital bẹ́ẹ̀ ni wọ́n kọ́ schools bó ṣe ń kọ́ schools bẹ́ẹ̀ ni wọ́n kọ́ mall iléeṣẹ́ ìgbàlódé náà ń kọ́ káàkiri now wọ́n tún ti unveil Ọ̀jájá drinks a king pẹ̀lú entrepreneurial spirit a king with the spirit of development for its people. Kí ló dé tí Ọ̀jájá kí ló dé tí wọn ò gbé ọmọ ìlú wọn tí wọn ò gbé kíní kí wọn lọ kọ sí nọ́ọ̀tì kí wọn fẹ́ lọ fi develop north kí ló dé látijọ́ tí wọ́n ti ń create ẹgbọ́rí kí wọn fẹ́ lọ dá Ọ̀jájá kíní kan sí kíní kan tí èsè ilẹ̀ Yorùbá gbogbo ibi tí bàbá ń create employment sí tí wọ́n ń create iṣẹ́ sí ilẹ̀ Yorùbá náà ni ẹ̀yin Ọ̀yọ́ yìí ẹ̀ ń benefit bẹ́ẹ̀ Ẹ̀gbá wọ́n ń benefit bẹ́ẹ̀ Ìjẹ̀bú wọ́n ń benefit bẹ́ẹ̀ Ìbàdàn wọ́n ń benefit bẹ́ẹ̀ Èkìtì wọ́n ń benefit bẹ́ẹ̀ kámọ́tà aṣọ tàwátà ni wọ́n gẹ́gẹ́gẹ́ lọ́sùn. Kí ni development láti ìgbà tẹ́ ẹ ti ń pariwo Ọ̀yọ́ ìpayà wèrè tẹ́ ń pariwo kí ni development tí Ọ̀yọ́ ti mú bá ìran Yorùbá kí ni development láti ìgbà tí Ọ̀yọ́ ìpayà tó ti collapse tí wọ́n ti colonize wa kágbà pé the era ti colonization ò tí ì dé ogun ni wọ́n ń jà ńgbà náà kò tí mọ̀ sí development kìnìkan bí ìfẹ́ ṣe ń unite everybody káàkiri kò sí unity láàrin tìyín náà nígbà yẹn náà ìjà kẹlọ kọ́ àwọn èèyàn lẹ́rú kẹta àwọn èèyàn lẹ́rú nígbà yẹn ó dáa àtúnwá gbà pé Ọ̀yọ́ empire ti wó kò tún sí Ọ̀yọ́ empire mọ́ àti kúrò ní era of slave trade àti wà ní era of civilization àti wọ́n ti colonize àwọn British wọ́n ti kó wa lẹ́rú wọ́n ti colonize wa àwa gbà after colonization tí wọ́n amalgamation tí wọ́n dá gbogbo wa as Nigeria láti 1960 ẹjẹ́ mú láti gbà yẹn pé 1960 tá Nigeria ti gbòmìnira tí wọ́n ti dá gbogbo wa pọ̀ tí wọ́n ti dá gbogbo South West pọ̀ as one Yorùbá tí gbogbo wa ti adopt Yorùbá láti 1960 dísìn ẹ sọ ẹyọ kan péré àbí méjì tí Ọ̀yọ́ ti ṣe ní ìdàgbàsókè fún ìran ọmọ Yorùbá káàkiri gbogbo South West ó yẹ sọ ẹ jẹ́ ká gbọ́ ẹ̀yin aláìní tìjú yìí ẹ sọ ẹ jẹ́ ká gbọ́ a ní kílẹ̀ Yorùbá kókó
ṣọ̀kan ibi tí development bá ti wá kí gbogbo ọjọ́ fọwọ́sowọ́pọ̀ kí development yóò mọ̀ dúró sí. Ẹ̀yin ní ogun ìjà ilẹ̀ ni kèésù ni ìjà táwọn bàbá yín jà látàyè gbọ́ngàn látàyè gbọ́n tó ń jà tọ́rọ̀ níyẹn náà lọ́jà nífẹ̀ẹ́ tí aláyémọ́lá fi kó nífẹ̀ẹ́ gbogbo ìjà yẹn náà di sí náà wáwọ́ ìbọlẹ̀ náà wọ́n fi ṣiṣẹ́ yín ni sọ́fi sẹ́yìn ni sẹ́jà lẹ́fẹ́ fi gbèsè ayé yín máa jà kiri ni. Ẹ̀yin Ọ̀yọ́ sẹ́jà lẹ́fẹ́ máa fi gbèsè ayé yín jà kiri ni. Àní kí Yorùbá wà ní unity ẹjẹ́ rẹ ọwọ́ ìjà ká ti wọlé ká ṣera wa lọ́kan. Ẹ̀yin tún fi ojoojúmọ́ gbómi ìjà kaná. Wọ́n fi Ọọ̀ni jẹ́ Southwest traditional council chairman ẹ̀ ń bínú torí pé kèsì Aláàfin náà fi jẹ́ mv náà ni ìlara náà ni ẹjẹ́ ronúkú ẹ̀dà kọ́yọ̀ lè túbọ̀ mọ́ lọ́sọ́jú bíbẹ̀ ẹ̀kọ́ alága ọjà òní ọmọ nídìí gbogbo yín káàkiri lọ́yọ̀ nísìn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bá ti lè ṣe ti ìjọba tẹ́ ní ìjà ilé ẹlẹ́fẹ́ mọ̀ ìjà kiri yóò jẹ́ ẹlẹ́nu pé alága ọjà àwọn ni wọ́n mọ̀ nídìí gbogbo tí ń jẹ́ Ọ̀yọ́ káàkiri nísìn ẹ̀dá àjọmọ́ òwúbọ̀ tí nígbà míì jẹ́ láǹfààní àti pàdé mi lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá ọmọọba Adéọlá Adéyẹyè Kíjìpọ̀rọ̀ olóko tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wà kúrò.